ṣùkú léegun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní iyì ọmọ ènìyàn. Gẹ́gẹ́ bí ìṣe Folakemi Additional Bina lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi, ẹ mọ̀ pé a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ pàtàkì tó ṣe wípé a ṣe mí láǹfààní, a ṣe yín láǹfààní, pàápàá jùlọ láyé òde òní. Ìyẹn ni mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń láǹfààní láti máa gbọ́ tí ẹ̀ ń wò mí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ ti láǹfààní láti máa gbọ́ àti ètò ẹ̀sìn tí ń wò wá lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Àwa ṣetán láti lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Kí la fẹ́ lò lé lórí? Ta ni àlejò tó fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi? Ẹ fẹ̀yìntì, ètò bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan kó tó di wípé mo dánu dúró, mo ní mo ṣetán, mo fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ta ló wá fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú mi? Dr Akinola Ọlábísí, àwọn ni wọ́n fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú mi. Àwọn wá jẹ́ dókítà, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ tí mo ṣe ṣe àpèjúwe wọn. A sì fẹ́ sọ̀rọ̀ lórí wárápá, epilepsy lédè òyìnbó. Kí ni àwọn àpẹẹrẹ? Ṣé ó máa ń ràn? Àti wípé àwọn ọ̀nà wo là ń gbà láti fi tọ́jú rẹ̀? Èyí àti àwọn nǹkan mìíràn ó ní àlejò mi ni wọ́n fẹ́ máa bá wa sọ̀rọ̀ lórí. Àlejò mi, ẹ kò dédé àsìkò yìí. Ẹ ṣeun. Dókítà Ọlábísí, Akinola Ọlábísí, ẹ ṣeun pé wà ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Ẹ ṣe. À ń sọ̀rọ̀ nípa àrùn wárápá. Àrùn wárápá ti pẹ́, kò ń ṣe àrùn tó ṣe pé ó bá àsìkò yìí dé. Kí ni wárápá? Wárápá jẹ́ àìsàn ọpọlọ. Ọpọlọ kì í ṣe nípa ti wèrè, ṣùgbọ́n àrùn ọpọlọ ni. Ó kù díẹ̀ káàtó fún ọpọlọ. Nǹkan wà tá à ń pè ní electricity, iṣẹ́ iná nínú ọpọlọ tó bá ti wà on recess, tí ò bá wà well ignited, wárápá máa ń ṣẹlẹ̀. Tí ò bá sí oxygen nínú ọpọlọ, wárápá máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Dókítà, ẹni tí ò bá sí oxygen, ìyẹn ni bí afẹ́fẹ́ tó yẹ kó wà nínú ọpọlọ. Bẹ́ẹ̀ni. Tàbí tó bá ṣe wípé àwọn nǹkan tó yẹ kó ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ déédéé tó, òun ló máa ń fa wárápá. Kí ni àwọn nǹkan tí ó lè ṣe ènìyàn tó lè jẹ́ kí irú oxygen kó má wà nínú ọpọlọ, tàbí kó ṣe pé àwọn nǹkan kan ẹni wọ́n lè wà on recess? Kí ló lè fà á tó ṣe pé irú nǹkan bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ tá fi yọrí sí wárápá? Ṣé ẹ mọ̀ pé tí wárápá bá ti wà lára, yóò máa ṣẹlẹ̀ lóòrèkóòrè. So wíwà nínú ara yẹn ó níbi kan tó ti máa ń bẹ̀rẹ̀. Kí ni ìbẹ̀rẹ̀? Ìbẹ̀rẹ̀ ó lè jẹ́ pé nígbà tá a bí ọmọ yẹn, bóyá ọmọ yẹn ó ní àrùn tó ń pè ní jaundice. Ó lè jẹ́ pé táwọn olóyìnbó ń pè ní obstetric complications. Tí brain damage bá wà nígbà tí wọ́n ń gbẹ̀bí ọmọ yẹn, ọmọ yẹn lè dàgbà láti kókó gan, ó lè bẹ̀rẹ̀ sí máa convulse. Because convulsion ni wọ́n ń pè ní pẹ̀lú ọmọ kékeré, tó bá ti di àgbàlagbà wọ́n á pè ní wárápá, wọ́n á pè ní epilepsy. Because tí ò bá ti ṣàtúnṣe, tí oxygen bá ti low, wárápá ṣẹlẹ̀. Tí wárápá bá dẹ̀ ti ṣẹlẹ̀, agbára brain òun náà á drop. Brain functionality drops. Gbogbo àsìkò tó bá ti drop yẹn, ó ti ń fa ìfàsẹ́yìn fún ọpọlọ. Kò ní jẹ́ kí ẹni tó ní epilepsy, tó ní wárápá, kó lè ṣe nǹkan tí gbogbo ènìyàn ń ṣe. Bàbá wa,
tí ẹ bá rí tó bá ṣe pé a rí àwọn abiyamọ tó gbé ọmọ kékeré dání, ẹ sọ wípé wárápá nínú ọmọ kékeré ní ìkókó òun náà ń pè ní convulsion. Tó bá ti wá rí ní ọmọ tó ń ṣe convulsion yẹn lédè Yorùbá wà ló ń ṣe gìrì. Wọ́n ní ẹ tọ̀ sí lẹ́nu, tẹ́ bá ti tọ̀ sí lẹ́nu ó ti tọ́. Ṣé ìtọ̀ tó ń tọ̀ sí lẹ́nu yẹn ṣó ó ran ọmọ yẹn lọ́wọ́ láti jẹ́ kí kinní yẹn ó dópin, àbí ó máa tẹ̀síwájú náà tá a fi bá ọmọ yẹn dàgbà? Ìtọ̀ tó ń tọ̀ sí lẹ́nu yẹn mi ò mọ efficacy ẹ̀. Mi ò mọ efficacy ẹ̀. Because scientifically wọ́n ti prove ẹ̀. And from the medical balance wọ́n lè sọ pé treatment kan wà jẹ́ pé ìtọ̀ ni wọ́n tọ̀ sọmọ lẹ́nu. Ṣùgbọ́n láàárín àwọn abiyamọ. Láàárín àwọn abiyamọ ní ìṣẹ̀dálẹ̀ ní from the cultural angle tẹ́ mọ̀ pé gbogbo nǹkan náà faith wọ́n lè ti wọ̀. Nígbà tí ó yẹ pé ìgbàgbọ́ ló jẹ́ kó ṣiṣẹ́. Torí tó bá ti ní ẹ fi ṣíbí sí lẹ́nu, ẹ gbà ń pè ìyá rẹ̀ wá sí kọ́ńdà ó yà tọ̀tọ̀tọ̀tọ̀ wọ́n á sì fi sí lẹ́nu, ọmọ á sì dìde ní. Ó lè dásìkò tó yẹ kó máa dìde. Ní ìtọ́dé. Torí wárápá is just within the space of 5 minutes. So tó bá ti ṣe wárápá wọ́n tẹ̀ ní láti fọwọ́ kan ọmọ yẹn, wárápá yẹn ó máa filẹ̀ tó bá ti mú bí maximum of 5 minutes a fi sílẹ̀. So ó lè jẹ́ pé àsìkò tó fẹ́ fi sílẹ̀ ni wọ́n tọ̀ sí, because kò sẹ́ni tó máa sọ pé òun gbé tọ̀ lọ́wọ́ kọ́mọ ó ní wárápá. Kò sí ẹni tó máa sọ pé òun dúró de kọ́mọ ó ní wárápá, so wọ́n gbé tọ̀ kalẹ̀. So gbogbo ohun tó fi máa lọ wá tọ̀ wá ó lè má ju 5 minutes tọ́mọ yẹ kó fi lò láti ṣe wárápá. So bóyá àsìkò tó fẹ́ dìde náà tọ̀ sílẹ̀ ni ọmọ bá dìde. So ó lè jẹ́ believe ṣẹ́mọ̀ nígbà tí ò tí sí oògùn òyìnbó bá bí àwọn ìyá ńlá wa, bàbá ìyá àti bàbá ńlá wa bọ́n ṣe ń ṣe ìtọ́jú fúnra wọn nìyẹn, ó sì ń ṣiṣẹ́ fún wọn. Ó dẹ̀ lè jẹ́ pé kò tí tásìkò tọ́mọ ó dìde tí wọ́n fi gbé tọ̀ wá, wọ́n sì tọ̀ sí lẹ́nu, wọ́n sì dìde. Ṣùgbọ́n it's not proven scientifically. It's not scientifically proven. Mi ò tiẹ̀ gbọ́ pé in any research. Ṣùgbọ́n bàbá wa, mo fẹ́ bi yín ní ìbéèrè yìí. Ṣé àrùn wárápá ṣó wà treatable tó ṣe pé wọ́n ní gbúrú ẹ̀ mọ́ ráúráú lára wọn? Ṣé mọ̀ pé kò sí àìsàn tí ò wà treatable? But gbígbọ́ ẹni yẹn sí treatment yẹn ò ní kókó. Ṣé mọ̀ pé nísìnyí ẹ̀yin lè lo Panadol kó work fún yín, èmi lè lo kó má work until tí n bá tó lo Panadol extra. Bóyá gbà yẹn ni ara tèmi ṣẹ̀ṣẹ̀ máa respond. Àwọn pé chemistry ń kálukú wà, bẹ́ẹ̀ kò sí àìsàn tí ò wà treatable. But gbígbọ́ lára èèyàn ó ní nǹkan ló vary. Ṣó ti yín báyìí? So the same pregnancy tí many women máa ní, it comes out, the outcome is different. It comes out in different forms and responses oríṣiríṣi. So it depends on an individual, but it's treatable. Nǹkan tí wọ́n máa ṣe ni pé you just give the food for the brain to the brain. Ìyẹn ni pé ẹni tí ó bá ṣe pé wọ́n ní ọmọ tó ní wárápá lọ́wọ́ kó má sọ ìrètí nù. Ìtọ́jú wà tí ọmọ yóò dẹ̀ gbádùn tó. Ìtọ́jú wà tí ọmọ lè gbádùn. Ẹ má gbàgbé God factor náà. Ẹ má gbàgbé àdúrà. Ẹ mọ̀ pé by understanding one in the faith is a spirit. Every infirmity is a spirit, so it can be cast out. Ẹ̀dẹ̀ lóògùn tẹ́ máa lò tó máa jẹ́ Ọlọ́run á tún guide yẹn láti lò. So God must not be taken out of it. Ẹ ṣeun. Kí wá ní àwọn symptoms, àwọn àpẹẹrẹ téèyàn á rí
láti ara ọmọ tí wọ́n á fi mọ̀ pé ọmọ yìí yàtọ̀ sí pé ọmọ ń ṣe gìrì convulsion tá à ń sọ pé bóyá láti convulsion ní kékeré ìyẹn ló ti ń yàtọ̀ sí ìyẹn kí làwọn nǹkan téèyàn máa rí lára ọmọ tí ó fi máa wò pé n tà ń kíyèsí lára ọmọ yìí wárápá ni o. It's a hidden condition. Ṣé ti ẹyin wọn kì í gbé sójú wọn lè kí ń gbé sára. Èyí tó máa ń ṣẹlẹ̀ ni pé ẹni tó bá rápá bá mú ó máa ń fa injuries sí wọn lára. So bóyá tí wọn bá rí enormous injuries lára ẹ̀yìn so tí wọn àdẹ̀lẹ̀ sọ pé okay bóyá accident ni o àbí bóyá nǹkan kan ni o èèyàn lè suspect. But most of the times àìsàn wárápá kò kí ń farahàn akọ́ṣàdédé jáde lẹ́ẹ̀kan náà. tí ó bá ní wárápá ìgbà tó bá ṣubú òun lẹ́tíṣẹ̀ máa sọ pé ẹni ní wárápá tí ò bá sí any other reason tẹ̀lé attribute ẹ̀ sí ìyàwó máa wá jẹ́ wárápá. ní àsìkò tí wọ́n bá ní bí ṣé crisis ní ká pè ní àbí bí attack yẹn ṣé mo oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ wọ́n ṣubú wọ́n máa foam oríṣiríṣi nǹkan kí ni bí first aid or bí attention téèyàn lè fúnrú ẹni yẹn láti fi ràn án lọ́wọ́ ẹ ṣe understand because ṣé mo pé ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ sọ pé wọ́n máa ń ṣèṣe wọ́n máa farapa láti lè minimize bí wọ́n ṣe máa ṣèṣe yẹn kí ni irú àwọn nǹkan téèyàn lè ṣe ọ̀nà owó lè wọ́n gbà láti tọ́jú wọn attend sí wọn nígbà yẹn nígbà tó ń bá ní kíní attack yẹn. tí ẹ̀ bá ti lẹ́ni tó ní wárápá kó farabalẹ̀. Just be calm. Watch the person. Look for if there's anything on the person. Ìtẹ́ni kankan bá wà, bóyá bí aṣọ ni o, bóyá okùn ni o lára ẹni náà, ńgbà tí kíni ẹ bá ṣẹlẹ̀, make sure pé ẹ yọ kúrò. Then tẹ́ bá láṣọ lọ́wọ́, gbé sí fi sí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́. Sí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ni especially lórí so that kò ní forí pa. So then ẹ má di ẹni yẹn mú. Ẹ má di ẹni yẹn mú at all because gbogbo tó máa ṣẹlẹ̀ kò lè ju few minutes, let's say 2 to 5 minutes. 5 minutes is the maximum. Except wáyé pé ńgbà tó bá padà wá after 5 minutes ẹ tó ti lọ. Ó tún lè tún mú ẹni yẹn again. Àbí bóyá ẹni yẹn ṣì wà nílẹ̀ tí kìíní yẹn lọ ó tún lè padà wá after a minute or 2. So ti yẹn yín. So make sure pé ẹni yẹn dìímú ìwọ tẹ́ bá dìímú ó máa gbọ̀n. Ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sẹ́nu ẹ̀. ọmọ á ní kó fi ṣíbí sí wọn lẹ́nu. No, it's wrong. Kó má fi ṣíbí sí wọn lẹ́nu, kó má fi oúnjẹ sí, kó má fi omi sí. So, but kán dẹ̀gbẹ́ wọn. Kán rí pé ni ẹ fẹ̀gbẹ́ lélẹ̀. Kán rí pé ni ẹ fẹ̀gbẹ́ lélẹ̀. So, kó má dìímú pé bóyá pé kó má jack. Ìyẹn that will worsen the jacking. So, basically those are the things tó máa ṣe. Then tẹ́ni ẹ bá ti padà wá ó máa rẹ̀. So that is when they can now give the person something to eat. Usually there are palliative drugs that they can give somebody who has epilepsy. And it's treatable, it's curable. So there are so many things that can be done. Even supplements can address it. Yes, supplements can address it. Tí wọ́n máa lè máa fún ẹni yẹn. Kó máa lò. Because the concentration of the food supplements can overwhelm the content of the epilepsy in the body. So one can get rid of it.